Ọmọ káàárọ̀ oòjíire. Èmi Ọba Adéwálé Àkànbí tẹ̀lú àkọ́kọ́ àrólé Olódùmarè aláṣẹ lórí òrìṣà. Èmi ni mò ń bá yín sọ̀rọ̀ lénìí pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ò pé méjì. Ọba kan ṣoṣo Olódùmarè tí ń jẹ́ kábíyèsí. Ire ni ó máa jẹ́ tiyín, àánú Olódùmarè ni ó máa jẹ́ tiyín, ọgbọ́n Olódùmarè ó máa jẹ́ tiyín. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ gbọ́ dáadáa. Ọmọ Ádámọ̀ tẹ́ jẹ́ ọmọ tá a dá nínú amọ̀. Ọmọ Ádámọ̀ ni baba ńlá yín. Baba ńlá yín tó sì jẹ́ Ádámọ̀ kì í forí balẹ̀ fòòṣà kankan. Kò tiẹ̀ tí ì sáwọn òòṣà yìí nígbà tí Ọlọ́run tó kọ́ dá èèyàn. Olódùmarè ọba àjíkí òun ló dá ẹ̀dá, òun ló dá wa. Àwa ló sì kọ́ dá nínú ẹ̀dá, àwọn ọmọ Yorùbá. Ọmọ Ádámọ̀ ló yẹ ká máa jẹ́ bọ̀ nígbà tá a tiẹ̀ ti gbà pé ká máa pò wá Yorùbá. Olódùmarè òun ní ìṣẹ̀ǹbáyé, òun ní àbáláyé. Òun ló ní gbogbo nǹkan, ló ṣẹ̀dá gbogbo ẹ̀. Òun ní olódù ẹni tó ní gbogbo odù tó sì mọ bí gbogbo ẹ̀ ń rè. Ẹni tó ní odù, òun ló ní gbogbo odù pátá tó sì mọ bí gbogbo ẹ̀ ó parí sí. Ó jowú púpọ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá ń bọ òrìṣà, tẹ́ ẹ ń bọ èèyàn, ẹ̀ ń wá ìbínú Olódùmarè ni. Èmi ò sọ̀rọ̀ Kristẹni o, èmi ò sọ̀rọ̀ Mùsùlùmí tẹ́ ń sọ. Olódùmarè ni Ọlọ́run àwọn baba ńlá ti wà. Wọ́n èé bọ Ògún, wọ́n èé sì bọ Ṣàngó. Àwọn Ògún àti Ṣàngó ṣẹ̀dé ni. Ògún ọmọ Èkìtì lòun. Orò ìdílé nìyẹn. Ṣàngó Ọ̀ṣun ṣẹ̀dé ni. Ọya gbogbo àwọn yẹn wọ́n ṣẹ̀dé ni. Wọn ò tiẹ̀ Odùduwà gan jù wọ́n lọ. Baba ńlá wa kì í tún Odùduwà gan àwọn ẹni tó bí òun náà. Ọlá tó móru dúdú yìí wọ́n gan baba ńlá wa, wọ́n pè ní ọlá móru dúdú yìí. Ọlọ́run Olódùmarè àwọn baba ńlá wa ni wọ́n ń pè ní kábíyèsí Olódùmarè. Ìwọ ọmọ Yorùbá má bá wọn bọ òrìṣà yẹn mọ́. Má wò ó pé bóyá àwọn kan wọ́n ní owó, wọ́n ń ṣe kinní kan, wọ́n rówó, ìtànjẹ nìyẹn o. Tó o bá fẹ́ ní tí wọ́n ń pè ní ọgbọ́n, ńlọ Olódùmarè tí wọ́n ń pè ní kábíyèsí máa fún yàn. Ọgbọ́n wa jowó lọ nítorí nínú ọgbọ́n yẹn náà lówó ti jáde. Owó ṣẹ̀dé ni àwọn baba ńlá wa nígbà tí owó ò tí ì dé. Àwọn èbó ló mówó wá. Ọlọ́run àwọn baba ńlá wa, àwọn Ṣàngó Ògún wọ́n ṣẹ̀dé ni. Kò tiẹ̀ tí ì pẹ́. Odùduwà ìṣẹ́gbẹ́ Ṣàngó, Odùduwà ìṣẹ́gbẹ́ Ògún, Odùduwà ìṣẹ́gbẹ́ Ọbàtálá, Odùduwà àwọn ètí ẹ̀ tí bọ́ Ọ̀rúnmìlà láyé ìgbà tó Odùduwà wà. Torí Ọ̀rúnmìlà òun sì kọjá ń wò ń tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kó máa jẹ́ tiwa. Àwọn ìṣẹ́gbẹ́ àwọn Chinese lè fi wá wé àwọn India torí àìṣẹ́gbẹ́ wọn. Lè fi wá wé ìran kankan lórílẹ̀‐èdè ayé. Ṣùgbọ́n kọ́gbọ́n tó padà sílẹ̀ Yorùbá, ọgbọ́n ńlá, ọgbọ́n àwọn baba ńlá wa tó lámúrúdú tí wọ́n pè ní ọlámúrúdúdú yìí tó fi kọ́ ilé tí wọ́n lọ fẹ́ dọ̀rùn. Tó fi kọ́ ilé yẹn ẹ̀mẹ́ tó bá kọ́ irú ilé ńgbà yẹn ẹ̀mẹ́ pé èèyàn tó great ni, tó mighty. Kì í ṣe àwọ̀ wá láti àwọn Arab ló wá látọ̀dọ̀ wa, àwọ̀ wá látọ̀dọ̀ wọn. Àwọn Júù ló wá láti inú ẹ̀jẹ̀ tiwa, àwọ̀ wá látọ̀dọ̀ wọn. Evidence sì wà. Àwa gangan ní
Olódùmarè ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọ̀dọ̀ wa lọba ti kọ́ bẹ̀rẹ̀. Ọba yìí bọ̀rìṣà. Àwọn tẹ́rí tí wọ́n ṣẹ̀ ń bọ̀rìṣà yẹn, orò ìdílé wọn, tí wọ́n bá fẹ́ jẹ ọba, wọn ò mọ̀ pé ní tí wọ́n pè ní institution ìgbékalẹ̀ Olódùmarè làwọn fẹ́ gbà wọ̀lú. Institution of God ló fẹ́ gbà yẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀ wọn tó jẹ́ ilé wọn, òrìṣà kan ní ẹ̀bọ̀ ń bẹ̀, ìyẹn ni wọ́n wà lú mọ́, ìyẹn ni wọ́n máa lú mọ́ ọba tí wọ́n wà fi jẹ ọba ilé wọn. Nítorí nínú ọgbọ́n yẹn náà lówó ti jáde. Owó ṣẹ̀dé ni àwọn baba ńlá wa ńgbà tí owó ò tí ì dé. Àwọn èbó ló mówó wá. Ọlọ́run àwọn baba ńlá wa, àwọn Ṣàngó, Ògún, wọ́n ṣẹ̀dé ni. Kò tiẹ̀ tí ì pẹ́, Odùduwà ìṣẹ́gbẹ́ Ṣàngó, Odùduwà ìṣẹ́gbẹ́ Ògún, Odùduwà ìṣẹ́gbẹ́ Ọbàtálá, Odùduwà àwọn ètí ẹ̀ tí ì bọ́ Ọ̀rúnmìlà láyé ìgbà tó Odùduwà wà. Torí Ọ̀rúnmìlà òun sì kọjá ń wò ń tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kó máa jẹ́ tiwa. Àwọn ìṣẹ́gbẹ́ àwọn Chinese, lè fi wá wé àwọn India torí àìṣẹ́gbẹ́ wọn. Lè fi wá wé ìran kankan lórílẹ̀‐èdè ayé. Ṣùgbọ́n kọ́gbọ́n tó padà sílẹ̀ Yorùbá, ọgbọ́n ńlá, ọgbọ́n àwọn baba ńlá wa tó lámúrúdu tí wọ́n pè ní Ọlámúrúdúdù yìí, tó fi kọ́ ilé tí wọ́n lọ fẹ́ dọ̀rùn. Tó fi kọ́ ilé yẹn, ẹ̀mẹ́ pé tó bá kọ́ irú ilé ńgbà yẹn, ẹ̀mẹ́ pé èèyàn tó great ni, tó mighty. Kìí ṣe àwọ̀ wá láti àwọn Arab ló wá látọ̀dọ̀ wa, àwọ̀ wá látọ̀dọ̀ wọn. Àwọn Jew ló wá láti inú ẹ̀jẹ̀ tiwa, àwọ̀ wá látọ̀dọ̀ wọn. Evidence sì wà. Àwa gangan ni Olódùmarè ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọ̀dọ̀ wa lọba ti kọ́ bẹ̀rẹ̀. Ọba yìí bọ̀rìṣà. Àwọn tẹ́rí tí wọ́n ṣẹ̀ ń bọ̀rìṣà yẹn, orò ìdílé wọn, tí wọ́n bá fẹ́ jẹ ọba, wọn ò mọ̀ pé ní tí wọ́n pè ní institution ìgbékalẹ̀ Olódùmarè làwọn fẹ́ gbà wọ̀lú. Institution of God ló fẹ́ gbà yẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀ wọn tó jẹ́ ilé wọn, òrìṣà kan ní ẹ̀bọ̀ ń bẹ̀, ìyẹn ni wọ́n wà lú mọ́, ìyẹn ni wọ́n máa lú mọ́ ọba tí wọ́n wà fi jẹ ọba ilé wọn. Ẹni tí bá ń bọ Ṣàngó yóò lo Ṣàngó láti fi jọba. Àwọn tí ń ṣògbó ni, àwọn náà ó lo orò ògbóni. Orò ìdílé òǹkálukú ni wọ́n ń lò fi gbọba. Ní tí sì ń jẹ ọba ó yàtọ̀. Kábíyèsí Olódùmarè ní jọba. Èmi gangan kọ́ lẹ̀ ń rí tí mò ń jọba. Èmi gangan kọ́ lọ́ba báyìí. Ṣùgbọ́n nínú ọlá Olódùmarè ló ti ní kí wọ́n máa pè mí lọ́ba, kí wọ́n sì máa kí ọba ilẹ̀ Yorùbá, ká máa kí ní bí wọ́n ṣe ń kí òun. Lè fojú kan kábíyèsí Olódùmarè gangan. Nítorí ẹ̀yin ọmọ Yorùbá, tó bá fẹ́ ṣoríire, tó bá fẹ́ jẹ́ kí ọgbọ́n ńlá, ọgbọ́n tó ju tàwọn Mark Zuckerberg, Bill Gates, Warren Buffett, Elon Musk, tó ju tiwọn lọ, ìwọ pé Olódùmarè nìkan. Látẹ̀ní lọ, Olódùmarè nìkan ni o pé. Má gba ọ̀dọ̀ òòṣà kankan, má wá òòṣà kankan lọ. Wọ́n kà pé Olódùmarè. Ogun ayé ò ní borí ẹ̀. Kò tí ì sí ogun náà. Tó bá pé Olódùmarè, Ọlọ́run àwọn baba ńlá wa, tó bá pé lọ́kan ìwọ nìkan, gbọ́rí ẹ mú kò pé. Tó bá rí ààfin tí wọn ò gbọ́ òòṣà bẹ̀, tí wọn ì bọ́ òòṣà bẹ̀, lọ síbẹ̀ kò dórí ẹ mú kò pé Olódùmarè bẹ̀. Yóò máa jẹ ọ ni. Gbogbo ohun tó ń bá fẹ́ kò sí kọ́ ọmọ rẹ̀. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní òfin ní pé ìwọ kò gbọ́dọ̀, Olódùmarè ló sọ bẹ́ẹ̀, òfin ní nípa ò gbọ́dọ̀ wá Ọlọ́run míì lẹ́yìn òun, ò gbọ́dọ̀ foríbalẹ̀ fún nǹkan kan míì, ò gbọ́dọ̀ bọ èèyàn kankan. Tí wọ́n bá ti sọ pé èèyàn lẹ́dìn tó sì ti gbé ayé rí, ò gbọ́dọ̀ foríbalẹ̀ fún, ò sì gbọ́dọ̀ bọ́.
Olódùmarè nìkan ló gbọ́dọ̀ máa sìn. Òfin ni kìí ṣe ìmọ̀ràn. Má lùfin Ọlọ́run o. Ìwọ tó ti ń lu òfin Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì tẹ́lẹ̀. Kìí ṣe Ànábì Muhammad ló mú ìmọ̀ Ọlọ́run lọ́kàn wá fẹ́mi o. Kìí ṣe òun ló mú wá fún Yorùbá. Ìlànà tí wọ́n fi ń sin ẹ̀sìn Islam ní tí ẹ̀sìn ń pè ní Islam, tí wọ́n bá pè ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn, ṣùgbọ́n ní tó ń mú wá òun ni wọ́n ń pè ní Islam ní èdè Lárúbáwá. Ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run lọ́kàn, ìmọ̀ Olódùmarè ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí lọ́kàn, Yorùbá lónìí. Ẹ̀sìn àwọn baba ńlá wa ni. Yóò dáa fún yín o, ẹ ṣoríire o. Gbogbo orí yín tí ń gbàbọ̀dè kò ní orí yín ò ní gbàbọ̀dè mọ́ o. Tẹ́ bá ti mú Olódùmarè lọ́kàn, Ọlọ́run fẹ́ gbé yín ga ju àwọn Chinese, India, ó fẹ́ fún yín lọ́gbọ́n ju tiwọn lọ, ju tàwọn èbó lọ. Yóò dáa fún yín o. Ẹ tọ́ rí, ẹ̀rìn rí, sàn ní ẹ̀rìn, ajé ní mú ní pẹ̀kọ́. Sàn ní kó lọ bọ́lọ́run, sàn ní kó rìn dọ́dọ̀ Ọlọ́run. Yóò dáa fún yín o. Ẹ ṣoríire o.